Mo kí gbogbo ará ilé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. Àlàáfíà Ọlọ́run á jọba ní ilé wa, ní ìpínlẹ̀ wa àti ní agbègbè wa àti ní orílẹ̀-èdè lápapọ̀ lórúkọ Jésù. Olúwa dá ìgbà rere padà fún wa. Lónìí ní agbára Ọlọ́run à ń tẹ̀síwájú lórí ètò tí dáósìsì fẹ́ gbé kalẹ̀ tí wọ́n sì ń ṣe agbátẹrù rẹ̀ tí ó dá lórí ìlànà Ọlọ́run fún ètò níbi ọjà. Ní ìjẹjọ́ a sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ láàrin òṣìṣẹ́ àti agbanisíṣẹ́ tàbí olùdásílẹ̀. Lónìí lágbára Ọlọ́run bákan náà a ó máa sọ̀rọ̀ lórí ṣíṣe ìṣirò àti ìdúróṣinṣin níbi ọjà wa. Kí a tó máa tẹ̀síwájú, mo ní ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn pẹ̀lú mi. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín kí àwọn ará ilé. Orúkọ mi ni Kẹ́hìndé Oyètúnbí. Mo kí gbogbo ará ilé wípé ẹ kú lé. Ẹ káàbọ̀. Ìyá wa. Orúkọ tèmi ni Fúnmilọ́lá aya Adégòkè. Mo kí gbogbo ilé ẹ kú ìkàlẹ̀ o. Èmi atọ́kùn náà ni ọmọ yín ọ̀jọ̀gbọ́n Venerable Olúwagbénga Orímògùnjẹ́. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, ẹ gbàdúrà fún wa. Bàbá wa tí Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín. A gbé yín ga fún wákàtí àkókò yìí. Olúwa gba ọpẹ́ wa. Fún àwọn ará ilé tí wọ́n wà lálàáfíà, Olúwa gba ìyìn wa. A gbàdúrà bí a ṣe ń tẹ̀síwájú nínú ohun gbogbo ní wákàtí yìí, Olúwa bá wa tẹ̀síwájú. Gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, Olúwa kó bùkún ayé wọn. Àwa náà tí a sọ Ọlọ́run òye látọ̀run wá, Olúwa kó fi fún wa. Ògo ni fún orúkọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Bí a ti fẹ́ máa lọ, ibi kíkà tí ó dàbẹ̀ ni pé ó máa ṣe atọ́nà fún ohun tí a fẹ́ sọ̀rọ̀ lórí lónìí, ṣíṣe ìṣirò àti ìdúróṣinṣin níbi ọjà wa. Òun náà ni ìwé kẹta Mósè tí a ń pè ní Lefitiku. Bàbá wa. Olúwa sì sọ fún Mósè nínú ìwé Lefitiku orí 19 ẹsẹ̀ 1 tó ti fi wọ 22. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì kí o sì wí fún wọn pé kí ẹ̀yin kí ó jẹ́ mímọ́ nítorí pé èmi Olúwa Ọlọ́run yín jẹ́ mímọ́. Kí olúkúlùkù yín kí ó bẹ̀rù ìyá rẹ̀ àti bàbá rẹ̀, kí ó sì máa pa ọjọ́ ìsinmi mọ́. Èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ má ṣe yí padà sí ère, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin má sì ṣe òrìṣà dídá fún ara yín. Èmi ni Olúwa Ọlọ́run yín. Bí ẹ̀yin bá sì rú ẹbọ àlàáfíà sí Olúwa, kí ẹ̀yin kí ó rú kí ẹ lè di ẹni ìtẹ́wọ́gbà. Ní ọjọ́ tí ẹ̀yin rú ẹbọ náà ni kí a jẹ ẹ́, àti ní ijọ́ kejì. Bí ohun kan bá sì kù nínú rẹ̀ títí di ijọ́ kẹta, nínú iná ni kí a sun ún. Bí a bá sì jẹ nínú rẹ̀ rárá ní ijọ́ kẹta, ìríra ni kì yóò dà. Nítorí náà ẹni tí ó bá jẹ ni yóò rú ẹ̀ṣẹ̀ rẹ̀, nítorí tí ó bá ohun mímọ́ Olúwa jẹ́. Ọkàn náà yóò sì ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀. Àti nígbà tí ẹ̀yin bá ń ṣe ìkórè ilẹ̀ yín, ìwọ kò gbọdọ̀ sá igun oko rẹ lé àsátán. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ pa ẹsẹ̀ ìkórè rẹ. Ìwọ kò sì gbọdọ̀ pèsè ọgbà àjàrà rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ká gbogbo àjàrà ọgbà àjàrà rẹ, kí ìwọ kí o fi wọ́n sílẹ̀ fún àwọn tálákà àti àlejò. Èmi ni Olúwa Ọlọ́run yín. Ẹ̀yin kò gbọdọ̀ jalè. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣe aláìṣòótọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ ṣèké fún ara yín. Bẹ́ẹ̀ ẹ̀yin kò sì gbọdọ̀ fi orúkọ mi búra èké. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ bà orúkọ Ọlọ́run rẹ jẹ́. Èmi ni Olúwa. Ìwọ kò gbọdọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ jẹ àràmù. Owó ọ̀yà alágbàṣe kò gbọdọ̀ sún ọ̀dọ̀ rẹ títí di òwúrọ̀. Ẹsẹ̀ 14. Ìwọ kò gbọdọ̀ bú adití tàbí kí o fi ohun ìdìgbòlù síwájú afọ́jú, ṣùgbọ́n kí ìwọ kí o bẹ̀rù Ọlọ́run rẹ. Èmi ni Olúwa. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe àìṣòdodo ní ìdájọ́. Ìwọ kò gbọdọ̀ gbé tálákà. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ṣe ojúsàájú alágbára. Lí òdodo ni kí ìwọ kí ó máa ṣe ìdájọ́ ẹnìkejì rẹ. Ìwọ kò gbọdọ̀ lọ sókè lọ sódò bí olófòfó láàrin àwọn ènìyàn rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ rò ti ẹ̀jẹ̀ ẹnìkejì rẹ. Èmi ni Olúwa. Ìwọ kò gbọdọ̀ kórìíra arákùnrin rẹ lé ọkàn rẹ, kí ìwọ kí ó bá ẹnìkejì rẹ wí, kí ìwọ kí ó má sì jẹ̀bi nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìwọ kò gbọdọ̀ gbẹ̀san. Bẹ́ẹ̀ ni kí o má sì ṣe ìkùnsínú sí àwọn ọmọ ènìyàn rẹ, ṣùgbọ́n kí ìwọ kí o fẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ. Èmi ni Olúwa.
ohun méjì tí a fẹ́ kó di mímọ̀ fún wa lónìí tí a lè pè ní èròǹgbà wa ni pé láti fi yé wa wípé ó dára kí Kristẹni máa ṣe ìṣirò lóòrèkóòrè láti ìgbà dé ìgbà. Èkejì, láti jẹ́ kí ó yé wa wípé ẹni tí ó bá dúró ṣinṣin nìkan ni ìyìn wà fún. Tí a bá wo ibi tí a kà yìí, ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe ń bẹ̀ ni pé kí a máa tẹ̀lé ìlànà Ọlọ́run, kí a máa ṣe ohun gbogbo bí òun Ọlọ́run ti fẹ́, kí a má tẹ̀lé ọgbọ́n ara wa, bẹ́ẹ̀ náà sì ni kí a má tẹ̀lé ìlànà ẹlòmíràn àfi ìlànà òun Ọlọ́run. Kí a má rẹ́ra wa jẹ, kí a má lo òsùn èké, kí a má sojú ṣáájú pé lágbájá jẹ́ olówó tàbí tàmọ̀dún jẹ́ tálákà. Ká ṣe bó ti tọ́ àti bó ti yẹ kí ọ̀rọ̀ yìí kó lè yé wa dáadáa. Òpó tí a fẹ́ mọlé lórí lónìí ni ṣíṣe ìṣirò àti dídúró ṣinṣin. Ṣíṣe ìṣirò túmọ̀ sí wíwúlò, ṣíṣe ohun tí ó tọ́ ní ọ̀nà tí ó tọ́, ní ọ̀nà tí ó yẹ, tí ó fi ògo fún Ọlọ́run. Nígbà tí dídúró ṣinṣin túmọ̀ sí jíjẹ́ ọmọlúàbí, gbígbé ìgbé ayé òtítọ́ tí ó fi Kristi hàn nínú ohun gbogbo, ìgbé ayé mímọ́, aláìlábùlà, aláìlábàwọ́n. Gẹ́gẹ́ bí a ti kọ sínú ìwé Lefitiku tí a kà tán yìí, ó fi ìdí rẹ̀ múlẹ̀ yìí pé ìdúróṣinṣin àti ṣíṣe àṣàrò ṣe pàtàkì nínú ìṣe wa gbogbo, nínú iṣẹ́ wa, sí ọmọnìkejì wa àti sí gbogbo aládùúgbò wa. Òpó méjì yìí ti sọnù ní orílẹ̀-èdè wa lónìí. Òun ló ń jẹ́ kí ohun tí ó ń ṣẹlẹ̀ sí wa máa ṣẹlẹ̀ sí wa. Àwọn olórí wa wọ́n ṣèṣirò fáwa tá a rán wọn ṣẹ́ tá a bẹ̀ wọ́n ṣẹ́ mọ́. Iṣẹ́ ara wọn lókù tí wọ́n ń jẹ́. Àwa àtẹ̀lé náà ń kọ́, à ń rẹ́ra wa jẹ. Òun ló jẹ́ kí gbogbo ẹ̀dá bẹ́ ní pé ó dẹsẹ̀ rú bí ẹsẹ̀ ẹni tó rán sọ. Mo bẹ̀ gbogbo àwa tí a ń gbọ́ ètò yìí lónìí kí a múra ká sì pinnu lọ́kàn wa wípé inú ipòkípò tàbí ohunkóhun tí a bá bá ara wa, a ó máa ṣe ìṣirò, a ó sì dúró ṣinṣin lórí ohun tí ń ṣe òtítọ́. Èyí ló mú kí alàgbà Pọ́ọ̀lù kí ó kọ nínú lẹ́tà rẹ̀ kíní sí àwọn ará Kọ́ríńtì orí 4 ẹsẹ̀ kíní sí 2 tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kí a jẹ́ olóòótọ́ nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíràn, ní pàtàkì jùlọ nínú iṣẹ́ wa àti okòwò wa. Kí ọ̀rọ̀ yìí kó lè ní ìtumọ̀ dáadáa, ìbéèrè 4 la máa bi àwọn bàbá wa àti màmá wa tó wà ní inú gbọ̀ngàn pẹ̀lú mi, tí wọ́n á bá wa tàn ìmọ́lẹ̀ sí tí ohun tí ń jẹ́ ṣíṣe àṣàrò àti ìdúróṣinṣin níbi ọjà wa kó lè ní ìtumọ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Báwo ni ṣíṣe ìṣirò àti ìdúróṣinṣin, báwo ló ti yé yín sí bàbá wa? Ẹ ṣeun atọ́kùn. Nígbà tí a bá ń sọ nípa ṣíṣe ìṣirò, eléyìí ń túmọ̀ sí wípé kí a jókòó ká ṣe ní ọ̀rìn kíniwín. Kí ni a fi fún wa? Èèyàn ló fi fún wa tàbí ní Ọlọ́run ló fi fún wa? Tá à ń ṣe ìṣirò rẹ̀, tá à ń jábọ̀ iṣẹ́ ìríjú wa lórí ohun tí a fi fún wa. Nígbà tá a bá ń sọ nípa ti owó tí a fi fún wa, owó yìí bá mi fi ṣiṣẹ́, tá a dẹ̀ ṣe é. Lẹ́yìn ìgbà náà, ẹni tí ó fún wa lówó yóò béèrè pé ó dá owó ló sì ṣiṣẹ́ yẹn, ó dá owó tí ẹ fi fún mi, mo ra omi 5 naira ń bẹ̀, mo ra ṣúgà báyìí ni, tí a ṣe létòlétò tá a sì ṣàlàyé fún irú ẹni tí ó fún wa ní nǹkan. Ìyẹn ni wípé à ń ṣe ìṣirò bó ti tọ́ àti bó ti yẹ fún ẹni yẹn. Kì ó ṣe lórí owó nìkan ni. Ẹ wo bí ó ṣe jẹ́ nílùú wa lénìí, bí bàbá wa ti ṣe sọ, àwọn olóṣèlú wa nígbà táwọn èèyàn bá tò tá a dìbò tá a fi ọwọ́ tẹ̀wé, ìyẹn ni pé à ń fún wọn lórí ọ̀fẹ́ láti lọ sójú wa. Ohunkóhun tó bá jẹ́ tiwa ní àdúgbò yìí, ẹ gbà wálé fún wa láti fi tọ́jú wa. So wọ́n ní láti wá ṣe ìṣirò àwọn nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ náà ni ìdúróṣinṣin nínú ìbẹ̀rù Ọlọ́run la fi lè dúró ṣinṣin, pé nínú ìṣirò tá à ń ṣe yìí, nínú jíjẹ́ olótìtọ́ wa, a fi ẹsẹ̀ múlẹ̀ lóòrèkóòrè là ń ṣe ìṣirò tó sì jẹ́ pé a lè mọ̀ wá pé lóòótọ́ ẹni yìí bí ẹ bá fi nǹkan sí lọ́wọ́ yóò ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ṣíṣe ìṣirò ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí ènìyàn, pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ṣíṣe ìṣirò àti dídúró ṣinṣin, tí a bá fetí sí
ohun tí bàbá wa sọ ó ṣe pàtàkì fún ìdàgbàsókè, ìtẹ̀síwájú àti àlùyọ. màmá wa, ǹjẹ́ ẹ tiẹ̀ ní ohun kan tí ẹ fẹ́ fi ṣe àfikún ní ṣókí? nínú ìwé Luke orí 14 láti ẹsẹ̀ 28 to 30, torí pé Jésù ń fi yé wa pé ẹni tí ó bá máa jẹ́ ọmọ lẹ́yìn òun ó gbọ́dọ̀ jẹ́ olótìtọ́, ó sì gbọ́dọ̀ lè ṣe ìṣirò ní ọ̀nà tó fi jẹ́ pé ìṣirò yẹn á péye, tí ò ní sí wípé àmúlùmọ́là ń bẹ, tó òtítọ́ máa wà ń bẹ, tó sì máa wà pẹ̀lú òdodo, tí a lè fi Kristẹni hàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí ó sì lè jẹ́ ọmọlẹ́yìn Kristi. ǹjẹ́ Kristẹni lè ṣe àfihàn ṣíṣe ìṣirò àti ìdúróṣinṣin ní ibi iṣẹ́ wọn, níbi ọjà wọn, nígbà tí wọn ò tí ì ṣe àfihàn rẹ̀ nínú ilé Ọlọ́run? bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ kọ́. ẹ jẹ́ kí a rí ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ kọ́. Kristẹni tí ó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tá ń gbọ́ tí ò mú lò nínú ilé ìjọsìn gangan, kò ṣeé ṣe kó mú lò níbi okòwò rẹ̀, nítorí pé kí ni àwọn ọ̀rọ̀ tó ń fi yé wa pé ká máa sọ òtítọ́, ká máa búre èké. ọ̀pọ̀lọpọ̀ níbi òwò wa là ń búre èké. ó fi hàn pé gbogbo nǹkan tí àwọn àlùfáà wa tó ń fi kọ́ wa wọn ò mú lò, wípé ká máa dúró ṣinṣin nínú òtítọ́ sísọ àti ìwà wa, ká máa ṣe ìwàásù fún àwọn ènìyàn. bàbá wa, ǹjẹ́ ẹ ní àfikún sí ohun tí ìyá wa sọ? ní àfikún ráńpẹ́ tèmi, kò ṣeé ṣe. inú ìjọ Ọlọ́run ò ní ìṣirò yìí ti máa bẹ̀rẹ̀ àti ìdúróṣinṣin ti máa bẹ̀rẹ̀, pàápàá jùlọ nípa ọ̀rọ̀ tí a ti ń gbọ́, tí a ti fi kọ́ wa lẹ́kọ̀ọ́. nígbà tí a bá mú àwọn ọ̀rọ̀ yìí lò tí à ń gbọ́ láti inú ilé ìjọsìn wa, ni ó ràn wá lọ́wọ́ láti lè ṣe bẹ́ẹ̀ nígbà tí a bá bọ́ sí ìta. ohun tí ènìyàn ò bá ní, èèyàn ò lè fi fún ènìyàn. ilé Ọlọ́run ló yẹ kí òdodo àti ìdúróṣinṣin kó ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n nígbà tí a bá ti fi hàn nínú ìjọ, kò sí bá a ṣe lè fi hàn ní ìta, torí pé ilé Ọlọ́run ló yẹ kí ìyípadà kó ti bẹ̀rẹ̀. tí ó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ nílé Ọlọ́run, kò sí bó ṣe fẹ́ dé ta. Ọlọ́run á ràn wá lọ́wọ́. àwọn ìjọ wa, Olúwa á bẹ̀ wọ́n wò, á lè ṣe ohun tó tọ́ ní ọ̀nà tó tọ́, ohun tó yẹ ní ọ̀nà tó yẹ. Ọlọ́run fún rẹ̀ á yí ìjọ rẹ̀ padà. bàbá wa, ǹjẹ́ eléyìí wà láàárín àwọn òjíṣẹ́ Ọlọ́run àti àwọn ọmọ ìjọ? ìdúróṣinṣin àti Sise Isiro. ó ṣe pàtàkì. Sise Isiro ó ṣe pàtàkì láti wà láàrin àwa ọmọ ìjọ àti àwọn òjíṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé lákòókò tá a wà yìí, Sise Isiro ó jẹ́ ohun tí oníkálukú ti fi ọwọ́ yẹpẹrẹ mú nínú ilé, tí a sì lè rí tọ́ka sí pé inú Ọlọ́run gan fúnra rẹ̀ kò dùn sí, torí pé inú ìjọ Ọlọ́run ló ti jẹ́ kí àpẹẹrẹ rere báyìí kó máa jáde. so níwọ̀n ìgbà tí ò bá ti sí ìṣirò tó péye láti inú ìjọ Ọlọ́run, látọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run, kò sí bí ó ṣe ní rílé àfẹ́ẹ̀tì, tàbí kó jẹ́ pé lọ́nà kan tàbí òmíràn yóò ní ipa lórí àwa tí a jẹ́ àtẹ̀lé tàbí ọmọ ìjọ. ohun tí adarí bá sì jẹ́, òun náà lọ́mọ ẹ̀yìn náà lòun náà máa jẹ́. ohun tí adarí bá sí, lọ́mọ ẹ̀yìn náà ó máa wò ní àwòkọ́ṣe. so ó jẹ́ nǹkan tó dàbí ẹni wípé a ti ń gbàgbé ẹ̀ nínú ìjọ, ó ti mẹ́ẹ̀ nínú ìjọ Ọlọ́run, bó ṣe yẹ kó rí mọ́ kí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. nígbà tí akápò tí ò lè sòótọ́, tálùfáà náà tó ń bá kápò ṣe àpapín, níbo wá ní ìṣirò àti ìdúróṣinṣin ti fẹ́ farahàn? ohun tí olórí ìjọba jẹ́, ó di dandan kó hàn nínú ìgbé ayé àwọn ọmọ ìjọ. Ọlọ́run Elédùmarè á bẹ̀ àwọn olórí wa wò. àmín. màmá wa, ǹjẹ́ ní àfikún ní ṣókí sí ohun tí bàbá wa sọ? atọ́kùn. pé ǹjẹ́ ó ń farahàn nínú àwọn tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run àti ọmọ ìjọ, ìṣirò ṣíṣe àti dídúró ṣinṣin? gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ, kò farahàn púpọ̀, ṣùgbọ́n a kò lè ṣaláì rí àwọn díẹ̀ nínú òjíṣẹ́ Ọlọ́run
àti ọmọ ìjọ torí pé nígbà ayé Nóà bí àkókò náà ṣe burú tó Nóà Ọlọ́run ó rí Nóà gẹ́gẹ́ bí àpẹẹrẹ olóòtítọ́ tí kìí ṣèké tó dúró dáradára òun àti ẹbí rẹ̀ ó gbà wọ́n ní ìgbàlà wọ́n ní ìgbàlà pípé irú bẹ́ẹ̀ náà òun láti wà díẹ̀ máa wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé kò sí àkóyawọ́ láàrin ọmọ Ọlọ́run àti ìrújú ìjọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ohun tí màmá wa ń sọ ni pé bí a ti rí àwọn tó dúró re láàrin àwọn olórí wa bẹ́ẹ̀ náà la rí àwọn tó dúró re láàrin àwọn ọmọ ìjọ bẹ́ẹ̀ náà la rí àwọn tó jẹ́ pé wọ́n kàn wà ń bẹ̀ ní èpò ni wọ́n láàrin àlìkámà irú àwọn wọ̀nyí Ọlọ́run á yí wọn padà. Àmín. Ọlọ́run á yí wọn padà. Àmín. Ọlọ́run á yí wọn padà. Mo wá ń bèèrè lọ màmá wa báwo ni ṣíṣe ìṣirò àti ìdúróṣinṣin níbi ọjà wa ṣe lè padà láti máa farahàn láwùjọ wa lónìí. Atọ́kùn. Báwo ló ṣe lè padà láti máa farahàn láwùjọ wa lónìí. Bó ṣe lè padà rèé ní ìwọ̀n tí ó gbà tí ó bá jẹ́ pé gbogbo wa gbogbo nǹkan tá ń gbọ́ ìwàásù tá ń gbọ́ tá a bá lè máa mú lò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń kọ́ wa nínú ilé ìjọsìn wa tá a mú un lò à á lè mú débi ọjà wa à á lè máa fi polongo ìrere Kristi wípé ìjọ ibi tí ẹnì ń lọ èmi náà láti lọ síbẹ̀ nítorí pé wọ́n rí ìwà àkóyawọ́ lọ́wọ́ rẹ̀ ó ní òtítọ́ kò ṣe èké kò dẹ̀ máa búre èké kó máa sọ pé Ọlọ́run rí òun bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí à ń sọ yìí ó ní Ọlọ́run rí nítòótọ́ ṣùgbọ́n ẹni tó ń purọ́ tó ní Ọlọ́run rí òun àtẹni tí ò purọ́ tó ń gbogbo ẹ̀ ni ó ní àkọsílẹ̀ a sì gbọ́dọ̀ máa ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe láti lè jẹ́ ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ Ọlọ́run kí a lè bá Jésù jọba ní ọjọ́ ìkẹyìn pẹ̀lú ìwà wa nípa òtítọ́ ká fi èké ṣíṣe sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe rí kà nínú ìwé Lefitiku orí 19 ẹsẹ̀ 11 títí dé 13 yẹn àwọn kò gbọ́dọ̀ ń bẹ̀ yẹn ká yàgò fún ká má ṣe é. Bàbá wa ǹjẹ́ ní àfikún sí ohun tí ìyá wa sọ. Ní àfikún tèmi àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tá a sì ń gbọ́ ètò yìí tá a wà nílé ẹ jẹ́ ká lọ wò dáadáa ohun tí ìwé Matthew orí 15 láti ẹsẹ̀ 14 sí 13 rẹ̀ ohun tó wí nípa ohun tí Jésù sọ fún àwọn tó fún ní tálẹ́ǹtì nígbà tí Jésù sì dé tó béèrè kí ni o fi ohun tí mo kó sí ọ lọ́wọ́ kí ni o fi ṣe tó ń kálukú ń jábọ̀ iṣẹ́ ìríjú rẹ̀ a rí i pé lẹ́yìn ọ̀rẹ̀yìn Jésù sọ wípé léè tí ó kò lo ẹ̀bùn rẹ̀ dáadáa ohun tó ń fi sí lọ́wọ́ ó sọ ní ẹsẹ̀ 30 yẹn wípé a sì gbé aláìlérò ọmọ ọ̀dọ̀ náà a sì ṣe kí ni o a sọ sínú òkùnkùn níwọ̀n ìgbà tí a bá mọ̀ wípé ohun tí à ń ṣe ò da tàbí end result rẹ̀ tí a lè pè ní òpin rẹ̀ tí a bá mọ̀ ohun tó túmọ̀ sí yóò lè jẹ́ ká lè sọ pé kí ni a ní láti fi kíní yìí a ní láti fi àwọn ìwà àdá yìí ká fi sílẹ̀ ká sì mú òdodo àti òtítọ́ ìṣèṣirò ká sì mú ní ọ̀kúnkúndùn nítorí pé èrè tó wà ń bẹ̀ pọ̀ ju àwọn tí a lè máa rò lákòókò yìí lọ Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ní ṣókí kí lẹ fẹ́ kí àwọn ará ilé dìmú nínú gbogbo tá a ti sọ màmá wa ní ṣókí kí lẹ fẹ́ káwọn ará ilé dìmú. Àwọn tó ń gbọ́ wa àwọn ará ilé kókó tí mo fẹ́ kán dìmú ni wípé ká jẹ́ olóòtítọ́ nínú ohun gbogbo tí wọ́n bá fi lé wa lọ́wọ́ ká jẹ́ ẹni tí kì í búra èké ká sì máa wo gbogbo nǹkan tá a bá ń ṣe pé gbogbo tá a bá ń ṣe ni Ọlọ́run rí tá a sì jíyìn rẹ̀ ká má purọ́ tanra wa jẹ ká má rò pé à ń fi nǹkan bo Ọlọ́run lójú ara wa la fi ń bò lójú ẹ jẹ́ ká yàgò fún gbogbo ohun tó jẹ́ pé a rí nínú ìwé Gàlátíà orí 5 láti orí 19 títí dé 21 mò ń fẹ́ kí gbogbo wa ká lọ síbẹ̀ ká dẹ̀ yàgò fún àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ti ara tí Ọlọ́run wá ní òun kò fẹ́ Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Dádì wa kí ni ẹ fẹ́ kí àwọn ará ilé dìmú nínú gbogbo tí a ti sọ. Nínú gbogbo tá a ti sọ àwọn ará ilé
Isesiro a gbọ́dọ̀ mọ̀ pé ó ṣe pàtàkì bá a fẹ́ bá a kọ̀ a ò tiẹ̀ rọ́gbọ́n dá sí i pàápàá jùlọ nígbà tá a bá ń sọ nǹkan sí ọ̀run a ó jábọ̀ rẹ̀ ìbá àtinú ayé ìgan pàápàá a ó jìyìn rẹ̀ níwájú Ọlọ́run ohunkóhun tí a fi lé wa lọ́wọ́ àwa òbí àwọn ọmọ tọ́lọ́run fún wa a ó ṣèṣirò nípa wọn agbègbè tá à ń gbé àwa tá a jẹ́ olórí community tá a jẹ́ olórí àdúgbò tá a jẹ́ olórí ìlú tá a jẹ́ olóṣèlú a ṣe ìṣirò ohun gbogbo tá a kó sí sàkání wa ní ọ̀rẹ́ kíniwé nígbà tí àkókò bá tó a gbọ́dọ̀ mélé dájú ká sì lo ohunkóhun tó wà lọ́wọ́ wa dáradára bó ti tó àti bó ti yẹ Kristi á ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin ará ilé, ohun tí a fẹ́ ká mọ̀ ni pé ohunkóhun tí a fi sí ìkáwọ́ wa tàbí tá a rò yí pé a ní agbára àti àṣẹ lórí ẹ̀jọ́ ẹlòmíì lọ, ká mọ̀ yí pé a fẹ́ akọ̀ ní ọjọ́ kan a máa ṣe ìṣirò rẹ̀ fún Ọlọ́run. A dẹ̀ lè ṣe é ní àṣeyọrí láì ṣe wípé a ń gbé ìgbé ayé ìdúróṣinṣin, à ń tẹ̀lé ìlànà Ọlọ́run, à ń ṣe bí Ọlọ́run ti fẹ́. Ohun tí a fẹ́ kó yé ẹnìkọ̀ọ̀kan wa lónìí àti pé tí a fẹ́ ká ní lọ́kàn òun ni pé ohunkóhun tó wù kí ẹnikẹ́ni lè máa ṣe ní ìkọ̀kọ̀ tàbí ní gbangba, ẹni tó ń lo òṣùwọ̀n tó tọ́ ni àti èyí tó ń lo òṣùwọ̀n èké, ẹni tó ń pa irọ́ ni tàbí ẹni tó ń sọ òtítọ́, gbogbo wa pátápátá gbangba la wà níwájú Olúwa. Alàgbà Paul sọ nínú lẹ́tà rẹ̀ sí àwọn ará Hébérù orí 4 ẹsẹ̀ 13 sí 19 ó ní kò sí ẹ̀dá kan tí ó lè fi ara pamọ́ níwájú Olúwa, ó ní gbogbo nǹkan sì payá níwájú Ọlọ́run ẹni tí a ó jíyìn iṣẹ́ wa fún. Òun la máa jíyìn iṣẹ́ wa fún o, bá a bá ṣe ṣe òun ló máa sọ ibi tá a máa parí ìrìn àjò wa sí. Bákan náà ni alàgbà Paul sọ ní orí 14 lẹ́tà rẹ̀ sí àwọn ará Róòmù ẹsẹ̀ 12 ó nítorí náà olúkúlùkù wa ni yóò sọ ti ẹnu rẹ̀ níwájú ìtẹ́ ìdájọ́, níwájú ìtẹ́ Ọlọ́run. Nígbà tí àkókò bá tó, kí ló fẹ́ rí sọ níwájú Ọlọ́run? Ṣé ohun tí a kó sí iwájú rẹ ṣé ò ń ṣe bó ti tó àti bó ti yẹ? Ìwọ olùkọ́, ṣé owó tó ń gbà lóṣooṣù ṣé ta bá ní kó o ṣèṣirò rẹ̀ sókun ojú òṣùwọ̀n? Ìwọ àlùfáà, gbogbo àwọn ọmọ tá a kó sí abẹ́ rẹ tá a bá ní kó o ṣe ìṣirò wọn ṣé ò ní jẹ̀bi wọn? Torí pé ó di dandan ní ọjọ́ kan Ọlọ́run Elédùmarè á pè ọ́ wálé láti wá ṣe ìṣirò ohun tí òun fi fún ọ báyìí ó ṣe tàbí ó ṣe. Ohun 5 ṣe pàtàkì tá a fẹ́ ká dìmú lónìí bí a ti ń lọ yìí. Àkọ́kọ́ ni pé èmi àti ẹ̀yin a gbọ́dọ̀ kọ́ láti bẹ̀rù Ọlọ́run ká tó lè ṣe ìṣirò àti láti lè dúró ṣinṣin. Torí pé ẹni tó bá bẹ̀rù Ọlọ́run òun ló lè ṣe ìṣirò bó ti tó àti bó ti yẹ pẹ̀lú òótọ́ ọnú, òun ló lè tẹ̀lé ìlànà Ọlọ́run, òun ló lè ṣe bí Ọlọ́run ti fẹ́. Òun ló mú kí Sólómọ́nì kó sọ nínú ìwé Oníwàásù orí 12 ẹsẹ̀ 13 wípé kókó gbogbo ọ̀rọ̀ náà tí èmi àti ẹ̀yin tí a ti gbọ́ tẹ́lẹ̀ òun ni pé ká bẹ̀rù Ọlọ́run kí a pa òfin rẹ̀ mọ́, nítorí èyí nìkan ni iṣẹ́ ọmọ ènìyàn. Kémi àti ẹ̀yin ká bẹ̀rù Ọlọ́run ká pa iṣẹ́ rẹ̀ mọ́, ìyẹn ni pé ogun tó wà níkàáwọ́ wa ká ṣe bó ti tọ́. Èkejì, ká jẹ́ olóòótọ́ sí ọmọnìkejì nínú okòwò wa, nínú ìṣe wa, nínú iṣẹ́ wa, níbi iṣẹ́ ìjọba ká jẹ́ olótìtọ́, níbi iṣẹ́ aládàáni ká jẹ́ olótìtọ́. Kì í ṣe pé ká máa fi orúkọ Ọlọ́run bojú ká máa fi jalè. Ọ̀pọ̀lọpọ̀ a máa lo òṣùwọ̀n èké, a tún máa ní ojú Ọlọ́run rí. À ń pera wa ṣépè ni o, à ń fa ẹ̀gún sórí ara wa ni. Ọlọ́run á yí wa padà. Ẹ̀kẹta, ká jẹ́ olótìtọ́ sí ara wa. Tá a bá ti jẹ́ olótìtọ́ sí ara wa, ká ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ sí ẹlòmíì. Tí a bá wo Psalm 32 orí 2 sí 5, a rí pé ó fẹ́ kémi àti ẹ̀yin ká jẹ́ olótìtọ́ sí ara wa. Nígbà tá a bá jẹ́ olótìtọ́ sí ara wa nínú gbogbo, la tó lè ṣe ìṣirò bó ti tó àti bó ti yẹ. Ìgbà náà la tó lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ sí ẹlòmíràn. Ìkẹrin, òun ni pé a ní láti ní ètò fún ara wa láti jẹ́ olótìtọ́ àti láti dúró ṣinṣin. Òun náà ni pé ká gbé ọ̀rọ̀ Ọlọ́run ga ju ohun gbogbo lọ, ká fi ara wa fún kíkà, ṣíṣe àṣàrò àti rírìn nínú rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ̀karùn-ún, àwọn irinṣẹ́ tó máa mú kí èmi àti ẹ̀yin máa jẹ́ olótìtọ́ àti olódodo láti lè dúró ṣinṣin ní gbogbo ọ̀nà, a gbọ́dọ̀ kó wọn jọ, a gbọ́dọ̀ fi yí ara wa ká. Nípa ṣíṣe èyí, a ó rí wípé ayọ̀ ọ̀run á padà sí orílẹ̀-èdè yìí. Tí àwọn olórí wa bá bẹ̀rẹ̀ sí ṣe ìṣirò tí wọ́n dẹ̀ ń dúró ṣinṣin nínú tó tọ́ àtòun tó yẹ,
orílẹ̀-èdè yà padà bọ̀ sí ipò. Kí a tó máa lọ, mo fẹ́ ká di ẹsẹ̀ kan mú ní ibi tí a kà. Ẹ bá mi wo ẹsẹ̀ 13 ìwé Lefitiku. ìwọ kò gbọdọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ. Ìwọ kò gbọdọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ. bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ jẹ àrámù. Ìwọ kò gbọdọ̀ ṣe kí ni o? jẹ àrámù. Ìwọ kò gbọdọ̀ rẹ́ ẹnìkejì rẹ jẹ. Ó ní pé má pa aládùúgbò rẹ lójú, má jà lólè. Owó iṣẹ́ tí alágbàṣe bá ṣe, má jẹ́ kó sún ọ̀dọ̀ rẹ mọ́jú. Jẹ́ kó wo iṣẹ́ ẹ̀ kó tẹ́ lọ́wọ́ lákòókò. Má sọ pé o fẹ́ kó yídi èrè fún ọ kó tó san fún. Bíbélì ó fi yé èmi àti ẹ pé má rẹ́ ọmọnìkejì jẹ. Bẹ́ẹ̀ náà ni pé ẹni tí ò bá gbọ́rọ̀, ẹni tí ò bá ríran, ká má gbé ìdènà sí ọ̀nà wọn. Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́. Nígbà tí àwọn olórí wa tán bá bẹ̀rẹ̀ sí í ṣe ìṣirò, tí wọ́n dẹ̀ dúró nínú tí ń ṣe òtítọ́, tí wọ́n rìn nínú òtítọ́, tí wọ́n gba òtítọ́ láàyè láti jẹ́ ìkọsẹ̀jáyé wọn, mo gbàgbọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà á padà bọ̀ sí ipò. Mo gbàgbọ́ wípé ìpínlẹ̀ Ọ̀ṣun á padà bọ̀ sí ipò. Mo gbàgbọ́ wípé Ilé-Ifẹ̀ àti agbègbè rẹ̀ á padà bọ̀ sí ipò. Mo gbàgbọ́ wípé dáósìsì wa àti gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi náà ṣe kíni, á padà bọ̀ sí ipò. A ó gbé ìgbé ayé tí Ọlọ́run fẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa gbé yín ga nítorí pé ẹ kò yí padà. Ẹ ràn wá lọ́wọ́ láti rí ohun gbogbo bí ẹ̀yin Ọlọ́run ti fẹ́ ká rí. Kí a máa ṣe bí ẹ̀yin Ọlọ́run ti fẹ́ ká ṣe. Kí a sì máa rìn bí ẹ̀yin Ọlọ́run ti fẹ́ ká rìn. Kí a lè ṣe ìṣirò lórí ohun gbogbo tí ẹ fi fún wa. Kí a sì lè dúró ṣinṣin nínú òtítọ́ àti òdodo lónìí àti títí láéláé. àmín. Mo kí gbogbo ẹ̀yin ará ilé. Nígbà tó bá tún di ọjọ́ mẹ́jọ, a ò ní fi yín ṣe àwátì. Wọn ò ní fi wá ṣe àwátì. Ayọ̀ la máa bá yín. Ayọ̀ á kún ilé yín. Ọwọ́ Ọlọ́run Elédùmarè á wà lórí ayé yín láti máa ṣe ìṣirò àti láti dúró ṣinṣin níbi ọjà yín. Ire o.